èmi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi náà mo tí ó rí ọdún 2025 mo gbé Ọlọ́run ga nínú ayé wa àti àwọn aráalé tó wò mí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa náà ni ètò Ṣé Wà Pa bẹ́ẹ̀ ni orúkọ tèmi ẹni tí ẹ̀ ń wò lójú tẹlifíṣàn yìí náà ni Máyọ̀wá David ọmọ Àjàní bàbá tó ju lọ́mọ inú mi dẹ̀ ń dùn láti mọ jẹ́ Àjàní kò rọrùn púpọ̀ ẹ ṣáà káàbọ̀ sórí ètò yìí ètò wa ètò Ṣé Wà Pa kí ni àwọn ń ṣe lórí àwọn ètò yìí àwọn nǹkan tó ń ṣe lórí àwọn ètò yìí náà ò lò rárá bíi ká mọ kíyàn fún ọjọ́ ìbí bẹ́ẹ̀ ni à ń kíyàn fún ìgbéyàwó à ń kíyàn fún ìsọmọlórúkọ à ń kí ẹni fún tó bá ṣe oyè jíjẹ bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kí àwọn tí ọ̀rẹ́ tipẹ́tipẹ́ bóyá wọ́n ti ríra wọn tipẹ́ ni o àbí kí wọ́n tún pàdé lẹ́ẹ̀kan sí i tán wá ní pé ó dáa láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn ẹ jọ̀ọ́ ẹ bá mi kí ẹni báyìí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́ lónìí ẹ má jẹ́ ká fi àkókò ìṣòfò àwọn aráalé wa náà ní bínú pé ó pẹ́ kí á tó ṣe nǹkan yìí ṣùgbọ́n a fẹ́ kí sáré kí àwọn tó ṣe ọjọ́ ìbí ní December láti December 15 láti bẹ̀rẹ̀ ká mọ̀ bá lọ jìnnà December 15 títí di December 31st bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká ti lọ jìnnà bẹ́ẹ̀ ká mọ̀ lọ fà rárá kò dá ká tún padà sí December ní bínú náà ni pé ó pẹ́ kí kinní tó jáde bẹ́ẹ̀ ni ẹni àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ pè náà ni Ìmọ́lẹ̀ Ayọ̀ Olúdé àwọn náà ṣe birthday wọ́n ṣe ọjọ́ ìbí ní December 15 ní ọdún 2024 láti bo ni wọ́n ti ń kí wọ́n kí wọ́n láti ọ̀dọ̀ Mrs. Olúfúnmiláyọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká máa kí pé ẹ kú ọjọ́ ìbí ẹ kú ìgbà ọdún kan tó lé ọdún yín ẹ tún ṣe mí lọ́dún tí ń bọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé ẹ jẹ́ ká tún tẹ̀síwájú torí ó pọ̀ ọ̀nà ibi tá à ń lọ pọ̀ jù ẹ jẹ́ ká lọ sí ẹnìkejì tí wọ́n ní pé ká tún bá wọn kí láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà náà ni Ògúnmọ́dédé Olúwaṣeun bákan náà làwọn náà ṣe ọjọ́ ìbí tiwọn ní December 15 àti ẹ̀kí àwọn dáadáa torí èyí mọ́ mi náà ni ẹni tí mo dá mọ̀ náà ni mo kí lọ́pọ̀lọpọ̀ láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà ni mo ti kí báyìí bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ̀ kí láti ọ̀dọ̀ Mrs. Kẹ́hìndé Grace Ògúnmọ́dédé ẹni tí ẹ̀ mọ̀ dáadáa bí ẹni mọ̀ owó náà ni mọ́mì Fọlá wọ́n ní pé ká mọ̀ kí pé ẹ kú ọjọ́ ìbí o ẹ̀mí yóò ṣe púpọ̀ láyé ní ọdún tí ń bọ̀ ẹ tún ṣe ìtọ́jú báyìí lọ ẹnì kẹta ṣé ká bọ́ sí ẹnì kẹta ó dàbí ká mọ̀ tẹ̀síwájú náà rẹ ẹnì kẹta tí a fẹ́ kí yìí ó ṣe ni láàánú ṣùgbọ́n àníṣe aláìmọ́ pé wọ́n ní ọdún 20 December wọn ni wọ́n ṣe 1 year remembrance of ta ni wọ́n ṣe 1 year remembrance Mrs. Adéyínká Àjàyí Olúwa kó fọ̀run kẹ́ wọn láti ọ̀dọ̀ ta ni wọ́n ti ń kí wọn wọ́n ń kí wọn láti ọ̀dọ̀ ọmọ wọn bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ̀ kí ṣùgbọ́n àti dé 15 àti wọ 20 báyẹn ẹ jẹ́ ká sáré fi ẹsẹ̀ rájò fún àwọn tó ṣe ọjọ́ ìbí láti 15 wọ 20 ká tó tẹ̀síwájú níbi ibi tá à ń lọ nígbà wà lákòókò ibi tá à ń lọ pọ̀ ní ká jóná. Bàbá ti gbé ẹlẹ́kẹ̀ẹ́ ojú tẹ́lẹ̀ kan. Ẹ káàbọ̀ padà ẹ má jẹ́ ká lọ jìnnà ní èmi ààyè tó sì kú mi tó wù mí kí n máa jó ìwé ọ̀nà ibi tá à ń lọ ó pọ̀ ní ìsìn àti fẹ́ bẹ̀rẹ̀ láti bo adúdédúró ní 20 lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká tẹ̀síwájú láti ọ̀dọ̀ 25 kí ni mo pè 25 ẹni àkọ́kọ́ ẹ jẹ́ kí n mọ mu láti bí pẹlẹbẹ torí àwọn tí mo máa pè yìí àwọn olówó ni bẹ́ẹ̀ ni wọ́n ní pé kí n kọ́kọ́ kí Aishat Ọpẹ́yẹmí Ọ̀dẹ́ṣọlá mọ́mì Ọlá wọ́n ní pé ká mọ kí n láti ọ̀dọ̀ mọ́mì Fọlá bákan náà pé ẹ kú ọjọ́ ìbí o ẹ̀mí yóò ṣe púpọ̀ more calendar to destroy in the name of Jesus. ẹ jẹ́ ká tún tẹ̀síwájú sí àwọn tó tún ṣe 25 náà bákan náà àwọn náà ni gómìnà wa Olúṣèyí ṣe tọ̀wọ̀tọ̀wọ̀ ló mọ̀ yẹ kí n fi pè wọ́n ó dáa ẹ jẹ́ ká tún ṣe é báyìí ẹ jẹ́ ká kí wọn náà ní kí wọn náà ní kíkí náà ni wọ́n ní pé ká kí wọn ó pé wọn kú ọjọ́ ìgbé ẹ̀mú ó ṣe púpọ̀ láyé àti láàyè ara wọn àti àwọn ọmọ wọn máa rí ògo ọmọ wọn jẹ o now ẹ jẹ́ ká tẹ̀síwájú gómìnà wa Olúṣèyí Àbíọ́dún Mákindé bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n ní pé ká kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà òní àti kí wọn pé gómìnà wa àwa kí yín o ẹ kú ọjọ́ ìgbé bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ fún yín ìyẹn náà tó bẹ̀ wọ́n ní pé ká mọ̀ kí n pé ẹ kú ọjọ́ ìbí o jẹ́ ká tẹ̀síwájú sí i ní on the 25
December náà bákan náà ni a rí arábìnrin wa kan Mary Seun Akindele àwọn náà ṣe ọjọ́ ìbí bákan náà akin púpọ̀ láti ọ̀dọ̀ tani láti ọ̀dọ̀ arákùnrin yín mọ̀lẹ́bí yín ọ̀rẹ́ yín Ọpẹ́yẹmí Ògúnmọ́dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ kí yín náà ni ó pẹ́ ẹ kú ọjọ́ ìbí o ẹ̀mí yóò ṣe púpọ̀ more calendar to destroy igba ọdún kan 1 minute ni ṣé ká tún tẹ̀síwájú ni àbí ká mètí tẹ̀síwájú jẹ́ ká dúró bẹ́ẹ̀ ná ẹ jẹ́ ká dúró bẹ́ẹ̀ ná ẹ jẹ́ ká dúró bẹ́ẹ̀ ná ẹ jẹ́ ká tún fẹsẹ̀ rájò fún àwọn tó ṣe on the 25 torí pé kí ni ó jẹ́ ọjọ́ kérésìmesì ẹ jẹ́ ká bá wa jó. ọlọ́jọ́ ìbí ijó tí a ò ọlọ́jọ́ ìbí ijó kan àtijọ́ náà ìyẹn náà tó ṣètò wá fẹ́ rẹ̀ bí gan báyìí ṣùgbọ́n kò ní í ṣe ká mọ̀ ṣe nǹkan tó yẹ ká ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ 28 àti oṣù ọjọ́ 28 láti ẹ̀tí mú báyìí àrí 26 bọ́ mo ń fi àkókò ìsọfún pé ìwọ tí o bá ń ṣe ọjọ́ ìbí o lè kàn sí wa ní orí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà o lè comment o dẹ̀ lè pe nọ́mbà tí ó mọ̀ wò ní abẹ́ screen rẹ̀ yé o lè pè wọ́n fún ohunkóhun tí o bá fẹ́ ṣe bóyá o fẹ́ kí ẹnìkan ni o bóyá o fẹ́ ṣe ọmọ lórúkọ ni o bóyá o fẹ́ o ṣe ìgbéyàwó ni o àbí o ṣe ọjọ́ ìbí tó o fẹ́ ká kí ọ àbí o lẹ́nìkan tó o fẹ́ kí ṣùgbọ́n o mọ bó ṣe lọ bá o lè kàn sí wa àwa máa bá a kí ọ àbọ̀ kí ní 28 a rí ẹnìkan tó ṣe pàtàkì gbajúgbajà náà ni wọ́n àwọn náà ni MC Portable presenter ọ̀gá ńlá àwọn náà ṣe birthday ní ọjọ́ 28 December ní oṣù 2024 láti iléeṣẹ́ bo presenter wo ni wọ́n ṣe presenter Fresh FM Ìbàdàn àkìyí pé ẹ kú ọjọ́ ìbí ẹ̀mí yóò ṣe púpọ̀ láyé àti láyé yín ẹ ní fi ọmọ ṣe iléeṣẹ́ Fresh FM láti bó wọ́n ti ń kí àwa náà àmọ̀ kí náà rí à ń kí láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn ẹ jọ̀ọ́ ẹ bá wa like kẹ́ follow kẹ́ rẹ̀ bá wa share káàkiri kó kan gbọ́ òkìkí gbogbo àgbáyé 28 náà ti tán ìbò ní ká tún tẹ̀síwájú ẹ jẹ́ ká bọ́ sí 30 ká wá kó gbogbo ẹ̀ pọ̀ ó ti yẹn yín báyẹn ẹ̀yin aráalé láti 30 ẹnìkan ṣó yẹ kí n dárúkọ ẹnì yìí ṣùgbọ́n kò ní ṣe àdàrúkọ rẹ̀ náà àwọn náà ni òṣèré pàtàkì kan ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn òṣèré wa náà ni tá ti ń ṣe gbajúgbajà tí n bá ní pé kí n ṣe ẹ̀jẹ̀ kì í ṣe ẹ̀tì mọ́ mo lóògùn àwọn náà ni ní 30 of December àwọn náà ṣe ọjọ́ ìbí èyí tí a mọ̀ pé òṣèré gbajúgbajà Fẹ́mi Adébáyọ̀ àwọn náà ṣe ọjọ́ ìbí ní December 30 tí wọ́n ń ṣe ọjọ́ ìbí tí àwa náà ń kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà ìgbìmọ̀ṣẹ̀ wọn fẹ́ jẹ ẹ̀mọ́ ọ̀rí á fún wọn lẹ́yìn ètò ẹ jẹ́ ká tún sáré bọ́ sí ẹnìkan tó kù ibi ibẹ̀ náà láti dání lórí torí àrùn rí àkókò òṣèré lókun ẹni náà wà ní on the 31st bẹ́ẹ̀ ni ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mọ̀wó ní bẹ́ẹ̀ ni kò síbi tẹ́ dé tẹ́ ti dárúkọ wọn tẹ́ ti mọ̀ wọn àwọn náà ni wọ́n máa ń ṣe fíìmù wọ́n máa ń ṣe òṣèré náà làwọn náà àwọn náà máa ń ṣe eré ṣíṣe náà ni àwọn náà ṣe àti òní jẹ lẹ́ẹ̀tì ó yẹ kẹ́ ẹ ti mẹ́rin tí mò ń sọ yìí àbí ẹni tó ṣe kí wọ́n ti ṣe Sunday Dagboru Monday ọmọ àdúgbò àwọn náà ni ẹni tí mò ń kí tí ó ti gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ni Jonathan Ọdúnládé Adékọ́lá àwọn náà wọ́n ní pé ká mọ̀ kí yín pé ẹ kú ọjọ́ ìbí o èyí tí ṣe ọjọ́ ìbí ti yín èyí tí ó ṣẹlẹ̀ ní òní akínyín láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà pé ẹ kú ọjọ́ ìbí more to do in life more calendar to destroy in Jesus name à ń gbàdúrà fún yín láti orí iléeṣẹ́ tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wò ó kí ẹ sì máa bá wa ká lọ lórí gbogbo ètò tí a bá ti jù sílẹ̀ ó dà kó ti tán ní ọwọ́ mi báyìí ẹ jẹ́ kí n tún fi kún un sí pé wọ́n tí o bá fẹ́ ṣe ọjọ́ ìbí àbí tí o ti ṣe tí o fẹ́ kí o fẹ́ kíra rẹ ẹ mọ̀ pé ó ṣeéṣe kéèyàn mọ̀ kíra rẹ pé ẹ ṣàjẹ́ kí ẹgbẹ́ mi náà ṣubú afẹ́fẹ́ ẹ jẹ́ kán kí mi tàbí o fẹ́ kí ẹlòmíràn tàbí ẹni tí ọ̀rẹ́ rẹ tó ṣe ìgbéyàwó tàbí ẹni tó ṣe oyè jíjẹ bẹ́ẹ̀ ni à ń kí wọn náà mo ti sọ lẹ́ẹ̀kan náà ẹ lè rí nọ́mbà tí ó máa wà ní ojú tẹlifíṣàn yìí ẹ lè pè tàbí kẹ́ chat ní orí WhatsApp ọ̀làjú ti fi gbogbo nǹkan ràn wá lọ́rùn bẹ́ẹ̀ ni láì fi àkókò ṣòfò akínlọlé náà nìyẹn orúkọ tèmi náà lẹ́ẹ̀kan ṣe ni Máyọ̀wá David
ọmọ Àjàní bàbá tó bí mi lọ́mọ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni ètò yìí á tún tẹ̀síwájú ṣùgbọ́n mo fi eléyìí dá yín lójú pé gbogbo ìwọ tó bá fẹ́ kí anybody tó fẹ́ kí ẹnikẹ́ni kàn ti kàn sí wa ààbọ̀ kí dáadáa á tún fún lẹ́bùn tí ààyè rẹ̀ bá tún yọ lórí ètò yín ètò wa Ṣẹ̀wà Pa náà lẹ́tún wò wá láti orí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà ó dìgbà kan náà á tún mọ̀ pàdé o. ọlọ́jọ́ ìbí o happy birthday ẹ̀mí rẹ̀ yóò sọ̀pọ̀ ọdún láyé o ọlọ́jọ́ ìbí o happy birthday ẹ̀mí rẹ̀ yóò sọ̀pọ̀ ọdún láyé o ire ayọ̀ ìbùkún Olúwa àtàlàáfíà ó máa jẹ́ tirẹ̀ lọ́jọ́ ayé rẹ̀ o ire ayọ̀ ìbùkún Olúwa àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ ó máa jẹ́ tirẹ̀ lọ́jọ́ ayé rẹ̀ o congratulations ọlọ́jọ́ ìbí àṣeyíṣẹ́ mi.